kú àbọ̀ sórí ètò lónìí o. Bó o ní iṣẹ́ wa? A tún ti wọlé gbẹ̀rẹ̀. A ti wọlé jòró. A ti wọlé tàrútàrú. Mo kí yín lọ́kùnrin, mo kí yín lóbìnrin o. Àní mo kọ́mọdé, mo kágbàlagbà. Bí mo ṣe ń kí ojú inú, mò ń kí àṣẹ ìdí o. Ṣàlàáfíà lẹ́wà. Ẹ kú oṣù tuntun o. Ẹ̀yin mùsùlùmí ẹ kú òǹgbẹ. Ó dàbí ẹ pé ọ̀la la máa túnu. Ẹ̀yin tẹ́ ẹ gbàwẹ̀. Ẹ̀yin tẹ́ ẹ gbàwẹ̀ bí àwọn Adéwálé Ọlọ́lá. Ojú tì yín. Á túnu àwẹ̀ lọ́la. Mo kí gbogbo yín lọ́kùnrin lóbìnrin. Mo kí yín lọ́mọdé lágbàlagbà. Ètò Ṣọ́wọ́nyá tún lélẹ́yìí láti Dayọ̀ Agboola rédíò TV. Bó bá ṣe ń wá, bó bá ṣe ń yọ, ẹ máa bá wa lò bẹ́ẹ̀. Ẹ̀yẹ yá mọ́ bínú pé ó pẹ́ wá díẹ̀ lónìí. Ire tá a kò lọ́nà ló jẹ́ apẹ́ o. Ìtẹ́ bá wò wá lórí Sami Dayọ̀ Agboola. Mo kí yín ẹ kú àbọ̀. Ẹ̀yin tẹ́ ń wò wá lórí Dayọ̀ Agboola Media Diamond. Mo kí yín ẹ kú àbọ̀. Ẹ̀yin tó yẹ pé orí Dayọ̀ Agboola rédíò TV lẹ́tí wò wá. Ẹ kú àbọ̀ o. Ẹ̀yin tó yẹ pé Dayọ̀ Agboola Media Diamond lẹ́tí wò wá. Àyè bàbá ló ń ta. Mo kí yín o ẹ kú àbọ̀. Ruth Ọlẹ́dẹ́ Adéjùmọ̀ ẹ kú àbọ̀ o. Happy new month. Happy first Sunday in the month of June. Oṣù tó ń bọ̀ lọ́jọ́ bíi tiwa. Kẹ́ ẹ mọ̀ wọ́ọ̀mù ẹnu lẹ̀, kẹ́ ẹ mọ̀ wọ́ọ̀mù kùn lẹ̀, kẹ́ ẹ mọ̀ kówó jọ. Wọ́n ní good afternoon and happy new month sir. Ẹ kú àbọ̀ sórí ètò Ṣọ́wọ́nyá rèé Dayọ̀ Agboola rédíò TV ni. Àní ò sẹ́lẹ́gbẹ́. Kò sẹ́yẹ tó lè dorí kodò bí àdán o. Àfẹ́lẹ́ ìtẹ́jẹ́ ó bá tẹnu ẹ̀ jáde. Àwa làgbà adìyẹ funfun làgbà adìyẹ. Pàtílẹ̀ Àlàkẹ́ rèé. Pàtílẹ̀ Àlàkẹ́. Ó ní ìwà ló dára jù. Bó o lówó ìwà, bó o lọ́lá ìwà, o lówó ni ìwà, o lọ́lá ni ìwà, o handsome ìwà, o handsome ìwà, o beautiful ìwà, o beautiful ìwà. Ìwà náà ni ìwà ló dáa jù nínú ohun gbogbo. Wọ́n lẹ́yìn tọ́lọ̀ ń bá fẹ́ mú ìwà náà ń gbà lọ́wọ́ ẹ̀ náà. Olúwa mọ́ bà wà mí gẹ́ o, ẹlẹ́dàá mọ́ bà wà mí gẹ́. Ìwà ló dára jù. Pàtílẹ̀ Àlàkẹ́ òun ló bá wa sọ ojú ẹja gbọ́. Adéwálé Ọlọ́lá ẹ kú àbọ̀, wọ́n lẹ kú ojúmọ́. Àmọ̀ ti wà lọ́sàn-án lọ́dọ̀ tiwa ń àyín náà. Mo mọ̀ pé rọ̀lẹ́ lẹ́yìn wà. Àwa wà lọ́sàn-án. Ẹ kú àbọ̀ sórí ètò. Ìwà ló dá ẹjẹ́ máa wù ú. Ìwà rere. Good ìwà.
good ìwà rere ló ń jẹ́ bẹ́ẹ̀. ẹ jẹ́ á máa hùwà rere. ló dára jù. Ìwà ló ń gbé ní délé ọlá ìgbà, ìwà ló ń gbé ní délé owó. Tó o bá hùwà rere, àwọn èèyàn wọn mọ yé ọ sí. Tó o bá hùwà kan òkú náà, wọ́n ní ẹ̀ mọ́ wò ó. Wọ́n á ní bóyá kọ̀ gbẹ̀kọ́ ni. Ìwà rere wu èmi o. Obìnrin sọ̀wànù ó lòwò mórí ọkọ wáyé. Evangelist Abiola Charles bó o ní ẹ kú àbọ̀ sórí ètò mórí yín. Ṣàlàáfíà lẹ́wà. Ṣọwọ́ yálé léyìí o láti Dayọ̀ Agboola rédíò TV. Bẹ́ẹ̀ ṣe ń wọlé yẹn ẹ máa bá wa ṣíà rẹ̀. Bẹ́ẹ̀ bá ṣe ń wọlé ẹ máa bá wa ṣíà rẹ̀. Ẹ jẹ́ káwọn èèyàn ó máa rí. Ẹ ṣíà rẹ̀ ní mẹ́wàá mẹ́wàá, ẹ ṣíà rẹ̀ ní 100. Ṣọwọ́ yálé lètò tó ń lọ bẹ́ẹ̀. Ìwà tẹ́ ẹ rí yẹn ló dára jù é. Láìpẹ́ láìjìnà a ó wọ yàrá kéde wa lọ ká tó wá kán lu agbami ètò ní ràbájì kan ní rẹ́gẹ́dẹ́ fín. Ìwà ló dára jù. Ìwà lábí bẹ̀rẹ̀ lónìí. Lèmọ́mù ni ọ́ ni bó o níwà rẹ. Pásítọ̀ ni ọ́ bó o níwà rẹ. Bíṣọ̀bù ni ọ́ bó o níwà rẹ. Dàdánì ni ọ́ ni bó o níwà rẹ. Mọ̀nàmù ni ọ́ ni bó o níwà rẹ. Babaláwo ni ọ́ ni bó o níwà rẹ. Abọ́rẹ̀ ni ọ́ ni bó o níwà rẹ. Ìwà ló dára jù. Ẹ wò ẹ jẹ́ àyẹ̀wò àwa wò lọ́kùnrin lóbìnrin. Ẹ jẹ́ àyẹ̀wò àwa wò níbikíbi tá a bá wà. Ẹ jẹ́ àyẹ̀wò àwa wò yé. Orí ọlọ́lá èmi gan kí ẹ.
orí ọlọ́lá mo greet you. ẹ̀yin tí ẹ bá wò wá lórí Sammy Dayo Agboola ẹ ṣeun àdúpẹ́ ẹ̀yin tó yẹ pé lórí Dayo Agboola Diamond lẹ́wà àdúpẹ́ o ẹ̀yin tó yẹ pé orí bàbá ló ń tà lẹ́wà ẹ ṣeun ẹ̀yin tó bá yẹ pé lórí Dayo Agboola Diamond náà lẹ́wà ẹ ṣe Josie D Ofsele Josie D Ofiaeli mo rí yín o ẹ kú àbọ̀ ìdọ̀bálẹ̀ là ń kọ́ba ìdọ̀bálẹ̀ là ń kọ́ba ẹ wo ẹjẹ́ pé lè láti ọ̀dọ̀ wòlíì àgbà ọ̀rọ̀ lélẹ́yìí ọ̀pọ̀lọpọ̀ nínú wọn mọ̀ wò pé bóyá eré ni ohun tó ń ṣẹlẹ̀ nílé ayé náà ni Josie D Ofiaeli wọn ní ọmọ God bless ẹ ṣé o ẹ ṣé àdúpẹ́ ẹjẹ́ pé lè látọ̀dọ̀ wòlíì àgbà Ayọ̀ Ajéwọlé bó ló ti wí ó ní ìfihàn ẹ̀jẹ̀ aṣọ́ra wa ó dé. inú tó báyìí láti parí iṣẹ́ gbọ́ mi dáadáa o lè ti báwo nípàdé kó má wọ́ gbọ́ májẹ̀mú tó wà láàrin súyà àti newspaper ni mo fẹ́ lò ó yá káwọ́ lè mọ̀ o ò ní tì tó bẹ́ẹ̀ yẹn wàrà máa káwọ́ lè sólẹ́mì ni wàá ṣe gbé kejì náà ni. sólẹ́mì gbélé àwọn wòlíì tán mú yàwó lọ sáré wẹ̀ fún ọlọ́run wò ọ́ God is watching you. sọ́nà ni kò parí iṣẹ́ rẹ̀ àbí wòlíì ni wọ́n parí iṣẹ́ rẹ̀ èlì kàbíkàbí èlì gùdùgbù jàgáyà ẹ̀mí náà nìkan ọlọ́run wò ọ́ ọlọ́run wò ọ́ ọlọ́run wò ọ́. mo kí àwọn èèyàn wa tó wà lórí ètò lọ́wọ́lọ́wọ́ Adéwálé Ọlọ́lá mo kí yín Ruth Ọláìdé Adéjùmọ̀ mo kí yín o Abíọ́lá Charles ẹ kú àbọ̀ Josie D Ofiaeli ẹ kú àbọ̀ Valentine Gbénga Ọláṣẹ́yìndé mo kí yín Bámidélé Bálùsì ẹ kú àbọ̀ Adésọlá Yínká mo rí yín ẹ kú àbọ̀. ó ní ọmọ ìlọdẹ náà ọmọ ìlọdẹ náà ẹ̀kọ́ bá ti ìjọba ti fi dàdíbọ̀ lọ́bí sí ẹ̀mí mi bá fi yí sílẹ̀ ní òròmọ ẹ̀jẹ̀ níbọ̀ lára àdìbò lọ́sọ̀lẹ̀ ń pa ìṣọ̀lẹ̀ ń bọ̀ òróró ti bẹ́ iṣan ló kù tẹ́ ń lò ariwo lásánlẹ̀ ń pa èélí kàbíkàbí. ohun tó ṣẹlẹ̀ nínú ìjọ lẹ̀ ń gbọ́ yẹn ó lè dàbí àwàdà wòlíì àgbà iṣẹ́ ló ṣe
yẹ̀ ẹ́ wò. sọ àwọn tó ló pọ̀ jù tí àwọn dá ìwọ nínú bí a jẹ sí o ẹni ìdìwọ́ ọjọ́ ọdún sí wa fún wa lóde ọ̀fẹ́ sí o lọ́dọ̀ wa lọ́wọ́ fún wa lóde ọ̀fẹ́ sí o bàbá. bàbá fún wa lórí ọ̀fẹ́ ká bọ́ kúrò ní ẹ̀ṣẹ̀. ìfihàn lélẹ́yìí látẹnu wòlíì àgbà Ayọ̀ Ajéwọlé. ó dàbí àwàdà ó dàbí ẹ̀fẹ̀ ṣùgbọ́n nínú ẹ̀fẹ̀ náà láti rí ohun tó ṣẹlẹ̀ o. tó bá fàyè yìí sílẹ̀ jẹ́ kábàámọ̀ pípé mo wáyé ìgbà tó bá déwájú ìtẹ́lókè jẹ́ ìdánùgbà ìgbà tó bá olúwa ọba jésù ràánú gbà o. kábàámọ̀ pípé mo wáyé bàbá jẹ́ ràánú gbà. ìtẹ́lókè jẹ́ ìdánùgbà jẹ́ ràánú gbà. fún Jésù lórí kí oníjà sásán ẹ wò ó eléyìí la máa gbà wọ yàrá ìkéde lọ. oníjà sọ̀rọ̀ kásáré lọ polówó táǹtà. pé mo wáyé o ẹyin mo bá déwájú ń bọ̀ ìtẹ́lókè. gbèdé. Kí má bà dánú ilé ooo, kí má ṣe bà fẹ́ ayé bá ọ̀run fẹ́. Ṣé jàre orí jàre? Ìjọba máa ṣe kíkọ́ lẹ́wọ̀n lẹ́jẹ́ bá wọn sùn tọ̀rọ̀. Bọ́ọ̀ lẹ́bi wòlíì àgbà ló ń bẹ́ẹ̀ sọ̀rọ̀. Lọ́bí dáadáa, lórí má dá àwọn tó sọ pé wọ́n yá Jésù òní. Létí ẹ gbọ́. Ní kí bọ́ọ̀dù lọ́rẹ̀ tó tọ́ ni. Àwọn sọ pé wọ́n Jésù òní dé wọ́n ẹ ti tó bàdé ṣé kò wà dé ni. Àwọn olùkọ́ máa pariwo ilé ló lọ tarara ìyá lọ lé o. Ìyá tó wà nùnà tí ẹlòmí bá jí báyìí á lu ayé àwọn olóògùn bàjẹ́ torí pé nùnà ni ìyá wa. Ó gbọ́ mi dáadáa, akọ́ pẹ̀pẹ̀ ìlọ́ra ìgbélé fún lójú àwọn tí ń ṣègbè. Jọ ọ̀rẹ́ mi jọ ìyọ̀dún kò tiẹ̀ ronúpìwàdà. Ìjọ tó bá kú orin táwọn èèyàn máa ṣẹ́ ni. Kò tiẹ̀ káì. Wọ́n ti débi ìtẹ́, kò sẹ́ni tó máa ronúpìwàdà nínú ẹ̀ṣẹ̀ rẹ. Ó sì rí àánú gbà. ètò Sówónyá tó ti dóde ẹ̀ má tẹ ọ́ kó àpátápá àrà àgbàlagbà ètò tí gbogbo ayé fẹ́ gbọ́ Sówónyá. ètò Sówónyá ti dóde o Sówónyá ti dóde o ẹ wá ń kọ fìdílé tàbí kẹ̀kẹ́ fìdílé kọ̀ǹkọ̀ǹkọ̀ǹkọ̀ǹ Sówónyá ti dé torí tòní àtúndì ó dàgbọ́n kọ́ àtọ́ sí i Sówónyá ti dé. bẹ́ẹ̀ni o ẹkú lélà àkàrà lé ẹrì wá ní ti rọ̀nà ètò àgbọ́dúnú tó ń mọ́wọ́ iṣẹ́ yàtẹ̀ tí ń retí Sówónyá. ló máa bá fẹ́ sọ̀rọ̀ níkànnì yìí Dayọ̀ Agboola rédíò TV láti ọjọ́ ajé Monday títí di ọjọ́ ẹtì Friday agogo kan ọ̀sán ni nílùú Amẹ́ríkà 7 alẹ́ ni ní Nàìjíríà agogo 6 ìrọ̀lẹ́ ni nílùú United Kingdom. béèyàn bá mísì ètò Sówónyá lọ́jọ́ kan bí ẹni fi ìgbọ́n sọ ògiri gbígbẹ ni Sówónyá pẹ̀lú Samis Dayọ̀ Agboola ní Dayọ̀ Agboola rédíò TV ẹ ò gbọ́dọ̀ mí ìṣe ẹ̀. ẹ wá ń kọ fìdílé tàbí kẹ̀kẹ́ fìdílé kọ̀ǹkọ̀ǹkọ̀ǹkọ̀ǹ Sówónyá ti dé torí tòní àtúndì ó dàgbọ́n kọ́ àtọ́ sí i Sówónyá ti dé. Periscope in America, everybody call it Pleasant Services. You better call them for the bed plan. Pleasant Services, they will plan your event more than your expectation. Decorating services, they are wonderful. Ká má tiẹ̀ wá sọ tadarí ètò, alága ìdúró tàbí alága ìjókòó. Ẹ ti lọ wà pàjù. Pàbàmbarì ibẹ̀ tún wá ní wípé kò sóúnjẹ adúláwọ̀ tẹ fẹ́ tẹ́ ò ní rí ní the Pleasant Services. Wọ́n ṣáà ti pè sórí nọ́mbà wọ̀nyí +14436 534434 tàbí +14437 608578. The Pleasant Services. Oh my God, orí ẹ wà níbẹ̀. Call them for the bed plan. Ẹ fún mi máa lànà fún mi, ẹ fún mi máa lànà fún mi. My gift will pay for Ẹ fún mi everybody. máa lànà fún mi, ẹ fún mi máa lànà fún mi. Orin lẹ̀bùn mi, eléré ni mí. Adẹ́rìn kò sónú mo jẹ́ mo lè fi dùrù dára torí ẹ̀bùn mi ní. Ẹ fún mi máa lànà fún mi. Ẹ̀bùn mi my deal fantastic program àgbọ́túngbọ́ ètò bá bá ètò alárinrin ibi tẹ́ ó ti máa ṣalábàápàdé oríṣiríṣi ẹ̀dá tó lẹ́bùn tó lo ẹ̀bùn nínú ayé ní gbogbo ọjọ́ ajé Monday àti ọjọ́ ẹtì Friday ní Dayọ̀ Agboola rédíò TV time 5 p.m. upcoming artists can also come on the program to show their gift àǹfààní lálẹ́lẹ́ yìí fún gbogbo àṣẹ̀ṣẹ̀ dìde ẹlẹ́bùn tó fẹ́ kí gbogbo ayé rí ẹ̀bùn òun ní Dayọ̀ Agboola rédíò TV agogo 5 ìrọ̀lẹ́ ni yóò máa wáyé ní
gbogbo ọjọ́ Monday àtọjọ́ Friday ọ̀pọ̀ ló lẹ́bù tó jẹ́ wípé wọ́n fi ń fọṣọ pọnmi bálẹ̀ dáná nínú ilé ìdáná kó má bàa wá rí bẹ́ẹ̀ ìwọ upcoming tó ń gbọ́ mi yọjú sí wọn lórí ètò ẹ̀bùn mi my gift ó wà interesting omi alágbàbọ̀rọ̀ gidi yungbayungba ẹ gbà bẹ́ẹ̀. ẹ̀bùn mi máa lànà fún mi ẹ̀bùn mi máa lànà fún mi. Salvation wákàtí ìgbàlà ó wí fún Sákèù lórí igi wípé sọ̀kalẹ̀ wá nítorí lónìí ni ìgbàlà wọ ilé rẹ̀. Salvation shall be coming up on Dayo Agboola Radio TV every Tuesday by 3 p.m. The man of God is equipped to deliver the word of salvation. Pastor Ezekiah Ilufoye, Senior Pastor of Christ Apostolic Church, Salvation Center, situated at 10710 Marius V Road, Randa Stand, MD 21133. This is your hour of salvation. Never postpone it to tomorrow. Happy Balare Bala. Because tomorrow may be too late. Jesus Christ, the Son of the Most High God, gave his life to save us. Nítorí ìdí èyí, ẹ jẹ́ ká pàdé olùṣọ́-àgùntàn Ezekiah Ilufoye ti ìjọ CAC Salvation Center lórí Dayo Agboola Radio TV ní gbogbo ọjọ́ ìṣẹ́gun Tuesday lágbègbè 3 ọ̀sán. Wákàtí ìgbàlà, wákàtí ìgbàlà, ìwọ tí a ti gbàlà, dìde fún ìgbàlà ẹlòmíràn. Jésù Kristi ọmọ Ọlọ́run lolúwa ẹ gbà bẹ́ẹ̀. Dayo Agboola ni bàbá o ní bàbá o ní bàbá o rédíò TV gbogbo ayé gbogbo ayé gbogbo ayé. Dayo Agboola ni bàbá o ní bàbá o rédíò TV gbogbo ayé gbogbo ayé gbogbo ayé. wọ́n ń gbọ́ lẹ́bùrúwìyà o bẹ́ẹ̀ ni mo sọ kò sírú ẹni lẹ́yìn o. Dayo Agboola ló ká rédíò TV kò sẹ́gbẹ́ ẹni lẹ́yìn o. Dayo Agboola rédíò TV níbo tí mo mẹ́rin láńdà yẹn àìlámẹ́ríkà. Rédíò TV Dayo Agboola gbogbo ayé ló ń gbọ́. For sound and quality production bàbá ló ń ta studio is the best. For sound and quality production bàbá ló ń ta studio is the best. Bàbá ló ń ta production, the ultimate in audio visual. Bàbá ló ń ta production, the ultimate in audio visual. Yes, so you can't argue with the proof. Studios are many, but the best one is few. Bàbá ló ń ta digital studio for your recording, demo CD, mastering, marketing and promotion, and also live band performance, season DJ, videographer, photographer, master of ceremony, music consultant. Reach Samis Dayo Agboola on agboola.dayo68@gmail.com or visit our website www.dayoagboola.com. Telephone +1443 760 8578. Production, the ultimate in audio visual. Bàbá ló ń ta production, the ultimate in audio visual. Òótọ́ ni bẹ́ẹ̀ náà ló kúkú rí ẹtún jẹ́ sáǹpù ọ̀mì lórí ọ̀dẹ. Ètò ayọ́ka lẹ́tọ̀ ètò tó kàn ní lọ́gbọ́n kàn ní lẹ́kọ̀ọ́ fún ní lóye pẹ̀lú èdè abínibí bàbá wa. Gbogbo kan sì yóò ládùn nínú tó bá ti da gbogbo 5 rọ̀lẹ́ nílùú Amẹ́ríkà. Tó bá jẹ́ Nàìjíríà nǹkan agogo 11 lẹ́ni lọ́dọ̀ títí wa 10 lẹ́ni nílùú United Kingdom. Ní gbogbo ọjọ́ Àlàmísì tọ́sídẹ̀ẹ́ ẹ jẹ́ ká jọ mọ́ gbọ́. Dayo Agboola Radio TV níbẹ̀ lẹ́yìn tí màmá jẹ̀gbá ládùn ètò. Ìjàpá bùkélé ọmọ ẹ̀ ń tẹ́wọ́ o. Ìjàpá bá fọmọ rẹ̀ lésì. Ó lé mi àmọ́ bóyá ní nǹkan wà máa pè mí láhùn. Ọláìdé ọ̀rọ̀ pọ̀ o. Ọmọ wọn nílùú gbọ̀ngàn olúbì. Ó káre tó ṣe bí ọmọ ahun. Ẹ̀yin àyànfẹ́ mo lẹ́rùgbẹ́rin àbẹ́ ògbẹ́rin. Orin ẹ̀ lórí bá dà ń lọmọ rẹ̀ gbé. Ẹ mọ̀ wípé Ọláìdédé ọ̀rọ̀ pọ̀ mọ̀mọ́ rẹ̀ àyọkàrè. 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 Ọláìdédé. Òótọ́ ni bẹ́ẹ̀ náà ló kúkú rí Dayo Agboola Radio TV lẹ́yìn tí màmá jẹ̀gbá ládùn ètò.
tó bàbá wọ́n pè nìkan ní bàbá. Sọ́yà lẹ́tọ̀ ètò tá a fẹ́ gbọ́ Ayọ̀ Agboola rédíò TV. Sọ́yà lẹ́tọ̀ ètò tá a fẹ́ gbọ́ Ayọ̀ Agboola rédíò TV. Every Monday ti Friday látọjọ́ Ajé lọ́jọ́ Jímọ̀ ni o. Sọ́yà lẹ́tọ̀ ètò tá a fẹ́ gbọ́ Ayọ̀ Agboola rédíò TV. Sọ́yà yìí o ètò tó lóyin lábẹ́ wà lólówó ọjà kájé bùkájẹ olówó ọjà tàbó nkóhùn ẹgbẹ́ Ayọ̀ Agboola sórí nọ́mbà rẹ̀ 144-376-085-78. Sọ́yà lẹ́tọ̀ ètò tá a fẹ́ gbọ́ o Ayọ̀ Agboola rédíò TV. Sọ́yà yìí o ètò tó lóyin lábẹ́ olówó ọjà kájé bùkájẹ. Sórí ètò àníṣọ́wọ́yá náà ló ń lọ bẹ́ẹ̀ báyọ̀ ṣẹ̀ ń wọlé ẹ̀mí ìṣirẹ̀ mo sọ fún yín pé láago kan sáago méjì àbọ̀ lè tó ṣọ́wọ́yá ẹ̀ gbúdọ̀ míìsì ẹ̀ Monday to Friday ni ìyá Abọ́lódé fẹ́ lójú náà wà lórí ètò báyìí ìyá Aládùkẹ́ Abọ́lódé fẹ́ lójú ẹjá gbọ́. Ipòkípò tó o bá wà nílé ayé yìí ọ̀rẹ́ àbúrò ẹ̀gbọ́n ẹbí dádì ẹ lò ó dáa o ẹ lò ó dáa ipòkípò tẹ́ ẹ bá wà ẹ lò ó dáradára ọ̀pọ̀lọpọ̀ ipò la máa ń lò tọ́pọ̀lọpọ̀ èèyàn á sì lò ẹnìkan jẹ gómìnà láyé ìgbà kan tẹ́ ẹ bá tiẹ̀ ń gbọ́ bóyá ń sọ̀rọ̀ sáwọn èèyàn sáwọn ẹgbẹ́ bàbá ẹ̀ sáwọn ọmọ sáwọn olùkọ́ ọkọ̀ jẹ́ àbìkíáfù. Aládùkẹ́rẹ́ ẹ gbúdọ̀ mí sí ẹ lórí ètò ṣọ́wọ́yá náà ni ẹ wo àní aláàgbágbé kan mi ọkọjá bìkíáfù mo rí yín o ẹkú àbọ̀ alẹ́ pẹpẹ Dixon Olúgbòdì mo kí yín ẹkú àbọ̀ Samuel Agọ́lọ̀ mo rẹ́yìn náà o mo rí bí a ṣe ń wọlé sórí ètò Olúbùkọ́lá Ṣọ́bọ̀ wálé ẹkú àbọ̀ mo rí yín Ẹniọlá Akínláyọ̀ mo kẹ́yìn náà o bẹ́ẹ̀ tí ẹ̀ rí yín dínóbù mo lẹ́yìn náà o mò ń gbọ́dọ̀ yín ẹ kú àbọ̀ sórí ètò ṣọ́wọ́yá náà ni alẹ́ ìgbúdọ̀ míìsẹ̀ láti Ayọ̀ Agboola rédíò TV mo ló kọjá bìkíápù Dixon Olúgbòdì alẹ̀pẹ̀pẹ̀ wọ́n ní bàbá o I can see you yẹ́ ẹ̀ bá ṣe ń kọ́ ni mò ń rí mo láyé ti kúrò láyé asọ̀rọ̀ mọ́ gbèsì rọ́ bẹ́ẹ̀ bá yẹ sọ̀rọ̀ báyà ń gbèsì ẹ̀ ní mọ́rù lóògùn ẹrù tóyìnbó bá rú ọrùn àwọ̀ mọ́ ní íńtánẹ́ẹ̀tì lògùn ẹ̀ tó bá lè ní íńtánẹ́ẹ̀tì máa gbádùn wa lọ ní gbọ̀dọ̀gbọ̀gbọ̀gbọ̀gbọ̀gbọ̀gbọ̀gbọ̀ Dixon Olúgbòdì alẹ́ pẹpẹ kẹnẹrí kan báyìí oníṣòwò ń yá ọwọ́ ń yá ẹsẹ̀ ń yá ẹnu ń yá gan pẹ̀lú gbogbo yín mo kí ẹ kú Monday àkọ́kọ́ nínú oṣù kẹfà ọdún ìtúnlọ́nù àdúgbò kẹfà ìgbà mélòó ni òní ni Monday àkọ́kọ́ òní lọ́jọ́ kẹta ọkọjá bìkíáfù
ẹ wò ó mo fẹ́ ju orin àwọn ìbejì yìí àwọn ìbejì Adégbòdù ni mo sọ pé àwọn arákùnrin yìí bí ìgbà tó yẹ pé wọ́n fi microphone ṣépè fún wọn ni tán bá ti lè mú microphone dání báyìí ọkọjá be careful ni tán bá ti mú microphone dání believe me believe you wọ́n ń dá sílẹ̀ ni ó máa lọ bẹ́ẹ̀ àwọn ìbejì Adégbòdù wọn àjòrí wọn síta nísìnyí yẹ́sìkẹ́ kí n tó jùlọ ẹjẹ́ gbọ́ díẹ̀ lẹ́nu ìyá Aládùkẹ́ ìyá Abọ́lódé fẹ́ lójú ẹjọ́ dáadáa ẹjọ́ dáadáa ẹjọ́ dáadáa. Aládùkẹ́ Abọ́lódé fẹ́ lójú lẹ́ ń gbọ́ o. ọdẹ mo gbá lẹ́nu ẹ̀ mo gbé fáwọn ìbejì àwọn ìbejì tó lé lélẹ́yìí àwọn eléyìí ṣèbejì ọ̀ràn. báyìí ní Táyé tó ń kọrin Aníkẹ́ndé tó kọrin Adédọ̀wú náà tó ń kọrin o èèwọ̀n tí ẹ̀ ti wàrà Àlàbá tó ń kọrin wọn pa ní Táyé Aníkẹ́ndé Anídọ̀wú Àlàbá ló wá ń kọrin náà ẹ̀jẹ̀ ń rí yín lórí ètò ẹ̀jẹ̀ ń gbọ́ yín. àdé ẹ má gbàgbé nírọ̀lẹ́ òní lórí ètò Ẹ̀bùn mi My Talent ẹ pàdé wa láago 5 ó máa ṣá pòròpòrò ó máa ṣá pírípì bẹ́ẹ̀ni ẹgbẹ́ òsókè. bàbá bèbí kan dúpẹ́ àti ọ̀run ọba adébí ẹgbẹ́ mo rọwọ́ lẹ́. mo láwọn ìbejì yìí màmá láti orin wọn ọkọjá bìkẹ́fù. àjọbí ẹgbẹ́ kan tún dúpẹ́. yẹ́lò ní tèmi ìgbésẹ̀ máa fọ́rọ̀ bí ọkọ̀ rángẹ́lì tó gbẹ́nu wáyé. ó ṣe ọba sọ́lọ́dún bá rìn tán aláàfin ọ̀rọ̀ ọba wa. ọmọ bàbá olùtùnú ní dádìbí. bàbá bá ṣọ̀fẹ́ ní láfi àná. wọ́n bọ̀ tí lọ́lọ́rọ̀ ní rẹ̀. ẹ gbọ́ bóyá ń lọ. Ìjíjà kò gbé wà lọ, kò yẹ ká dúpẹ́, kò yẹ ká dúpẹ́, kò yẹ ká dúpẹ́, kò yẹ ká dúpẹ́, àrà sọ, àtẹ̀gùn fẹ́. Ìjíjà kò gbé wà lọ, kò yẹ ká dúpẹ́. Mo ló kọjá bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ bá fẹ́ àwọn orin yìí ẹ̀yin ẹ kàn sí wa nílé agodo wa ẹ pè wá sórí 443-760-8578 bẹ́ẹ̀ bá wà lórí ètò 443-410-2427 ní nọ́mbà tẹ́ pè sí ṣùgbọ́n lẹ́yìn ètò 443-760-8578 ẹ wò ó tó bá di lọ́la ń ó ṣe àwọn ẹ̀bùn kan màá gbé àwọn ìbéèrè kan wá a wà fún àwọn èèyàn láwọn ẹ̀bùn kan ibikíbi tẹ́ bá wà káàkiri àgbálá yìí a máa sẹ́ndì ẹ̀ sí yín ẹ bìlíìfù ẹ̀ tá a bá lè sẹ́ndì ẹ̀ a máa kọ̀ǹbátì ẹ̀ sí lówó òdú tẹ́ bá wà a máa sẹ́ndì ẹ̀ bóyá jẹ́nu ṣùgbọ́n ẹ kọ́kọ́ gbádùn eléyìí ná ọkọ̀ ọjà bìkíápù. ọlọ́lá tí mo bá rẹ̀ dé àbásọ́lọ́mọ́ kan mú jọ alábọ̀dẹ̀wà mo bá lọ òyìnbó lélẹ́kọ̀ọ́ bí. Alájà òye mo bá lọ, alájà ló bá bá mi, ọmọlẹ́gbẹ̀ẹ́ mo ṣọ́jí létí. Ìlú tó ti ń jẹ kàtọ́, tí wọ́n tún lù kọ́ yọ̀ngàn. Ọlọ́kọ́ rẹ̀ wọ̀ lẹ́bìrì, owó wọn ṣọ́ nílé, ní àlàó àkàlà mo bá lọ. Ilé ta làwọn àkàlà bọ̀ bọ̀ wá. Ọ̀rọ̀ sọ, atẹ́kùn fẹ́. Ìdí ìjà kò fẹ́ wà lọ, ó yẹ ká dúpẹ́. Ó yà. Ó yẹ ká dúpẹ́.
ó yẹ àlàsán adẹ́kùnfẹ́ ìjìyà kò gbé wa lọ yẹ ká dúpẹ́. tí wọ́n sọ pé kábíyèsí ẹ̀ olúwa. ọkọ̀ jẹ́ àmì kíábù. ẹ bá wojú aago yín báyìí aago méjì kọjá ìṣẹ́jú mẹ́rìnlélógún ni o. aago méjì kọjá ìṣẹ́jú mẹ́rìnlélógún. olúwa nífẹ̀ẹ́ mi àjọkẹ́ adé mo rí yín bẹ́ẹ̀ ṣe ń wọlé ẹ̀kú àbọ̀. ẹ̀mí sí ẹ̀ orí ètò ṣọ́wọ́yá náà lẹ́wà àdé ẹ̀ mọ́ kú òun bẹ́ẹ̀. mo ní ẹ pàdé wa láago 5 lónìí lórí ètò wa ètò yín ni my gift ẹ̀bùn mi my talent ó máa ladọ̀bọ̀gì èèlì bá sóòrì káàdì gúúsù kádàyé ẹ̀mí náà ní nǹkan ọkọjá àbìkí ápù. ayé olùwẹ̀rù bàtọ́jú ayọ̀ yìí lórí tèmi dé wá ìrọ̀bọ̀ tí kò ṣàlọ́ lọ́rọ̀ rọ́fẹ̀ òbí kúrẹ́ wẹ́rẹ́wẹ́. èmi gan jo mo ń dà sí ẹ̀ àlórí ètò ṣọ́wọ́yá la wà láti Dayọ̀ Agboola rédíò TV tó bá yẹ pé ẹ̀yin ṣe ń wọlé ni ẹ dákun ẹ lọ download rédíò application wa ó wà lórí Google Play Store ẹ dákun Dayọ̀ Agboola rédíò síbẹ̀ ẹ download ẹ 4 megabyte péré ni ẹ máa gbọ́ wa 24 hours non stop ẹ lọ́jọ́ ìwọ̀n lórí Facebook wo lórí àwọn pages yìí Samis Dayọ̀ Agboola òde ní Dayọ̀ Agbo Media Diamond ó mọ̀ sí méjì Dayọ̀ Agboola rédíò TV ó di mẹ́ta ìkẹrin bí irú ẹ̀ náà tó jẹ́ bàbá wọn náà ni bàbá ló ń ta ẹ lọ check wá bẹ̀ ẹ pàdé wa lórí Instagram o ẹ̀yin tẹ́ ẹ̀ bá sì mọ̀ ọ́ lò ẹ lọ download ẹ̀ Instagram ẹ lọ download ẹ pàdé wa lórí Samis Agboola ń bẹ̀ tàbí lórí ló ń ta bàbá yes Samis Agboola tàbí ló ń ta bàbá lórí YouTube wá ń kọ́ o ẹ̀yin ẹ̀ táàpù Dayọ̀ Agboola síbẹ̀ gbogbo tá a ti ṣe ẹ máa bá ń bẹ̀ gbogbo àwọn program wa tá a ti ṣe ẹ máa bá ń bẹ̀ ẹ fẹ́ wo program tí yóò di ọlọ́dọ̀ wa ni ẹ táàpù Dayọ̀ Agboola síbẹ̀ ẹ máa rí gbogbo ẹ̀ lọ́ńdà Dayọ̀ Agboola yẹ́sìkẹ́ bóyá lọ nìyẹn ẹ wò ó ẹ tún lè lọ sórí wẹ́bsáìtì wa www.dayoagboola.com www.dayoagboola.com ni ẹ máa rí gbogbo tá a ṣe ń bẹ̀ ó wà lórí wẹ́bsáìtì wa ọkọ̀ ọjà bìkì ààbò wọ́n máa wí pé ẹ ń bá pẹ́ dé ẹ ń bá bóre ọ̀fẹ́ ó bá dùà o ẹ bá bómi ìṣẹ́wọ́ ń kọ́ ó bá oúnjẹ Reverend Joel Manson I can see you Reverend Joel Manson bàbá olórin pásítọ̀ ni wọ́n prophet ni wọ́n bíṣọ̀pù ni wọ́n mo rí bẹ́ẹ̀ ṣe wọlé bò ní ọkọ̀ melody bàbá melody bàbá wẹ́wẹ́wẹ́ ẹ kú àbọ̀ bò ní Reverend Joel Manson I can see you God bless you God bless you one of these days we will have you in our station on one of our programs yes nice seeing you sir God bless you ẹ ṣeun ẹ wò ó mo ò ní pẹ́ máa kásẹ̀ rẹ̀ ńlẹ̀ wọ́n ní kí n dùn ó pọ̀ ṣókí lọ́bẹ̀ oge irọ́ ni owó òsì ńlẹ̀ ni tó bá wà ńlẹ̀ wọ́n á ṣe bẹ̀rù tí ó pọ̀ gan-an wọ́n ní kí n dùn ó pọ̀ bàbá láàárọ̀ ẹ̀ mọ́ máa parọ́ òwe mọ́ abẹ́ máa round up ní o kí ètò míì ó lè wọlé because a tún máa pe program míì wọlé ẹ̀ẹ́dọ́ àdàkọ 7:30 ẹ pàdé Apostle Anthony Aládékọ́ba lórí ètò wọn hours of breakthrough wákàtí àlùyọ ibi tí ẹ ti ń lùyọ ìwọ tó bá ń fi àlùyọ pàdé wa láago 7:30 lórí programu Apostle Anthony Aládékọ́ba tó ẹ̀dẹ̀ ìdágo 5 ẹ pàdé wa lórí ètò wa my gift ẹ pàdé wa ń bẹ̀ ǹjẹ́ tí dìgbà tá a tún máa pàdé ẹ wo ẹ jẹ́ ìdáyìí lọ pé Dr. Joel Ọláyínká Ayéfẹ́lẹ́ MON kò mọ̀ yìí sì kéèyàn tó lè gboyè yẹn member order of Niger MON ẹ jẹ́ ìrè pé wọ́n wọlé dọ́sítọ̀ ṣé ẹ ti ń bọ̀ ẹ ti wà lójú ọ̀nà wọ́n láwọn ò ní pẹ́ dé wọ́n kó sípẹ̀ǹtì wọlé ní o ẹ jẹ́ ìrè pé wọ́n ẹ ti máa gbádùn àwọn oníbejì lọ́nà. tí bá ní máa gbórin lọ n ò ní fẹ́ pò lórí ètò lónìí
tẹ́ ẹ bá dẹ̀ wojú aago wa lọ́dọ̀ tí wàá bí aago méjì ó kọjá ìṣẹ́jú mọ́kàndínlọ́gbọ̀n lórílẹ̀‐èdè nàìjíríà aago méje kọjá ìṣẹ́jú mọ́kàndínlọ́gbọ̀n ni o ẹ̀yin tẹ́ wà ní UK aago méje kọjá ìṣẹ́jú mọ́kàndínlọ́gbọ̀n náà ni ẹ̀yin tẹ́ wà ní Houston Texas náà àfẹ́yìn wà lẹ́yìn tí aago kọjá ìṣẹ́jú mọ́kàndínlọ́gbọ̀n ni nígbà báyìí ó ti wọ aago méjì àbọ̀ ẹ jẹ́ mọ́ round up o mo kí yín mo dúpẹ́ lọ́wọ́ yín ẹ ṣeun adúpẹ́ lọ́wọ́ ẹni tó jẹyán tí ò jábọ́ mọ́ adúpẹ́ lọ́wọ́ ẹni tó jẹyán tí ò dodo mọ́ ẹ tó kò sí kí ṣe nọ́mọ̀ náà ni òun náà ni ẹja kí gbogbo wọn náà wọ́n ní ẹ tá a bu iyanrìn ọwọ́ abọ́kan fún tóòlù jẹ ó dájú tá a bá gbé tirẹ́là àgbàdo fún láàrin ìṣẹ́jú mẹ́ta yọ parí ẹ̀ adúpẹ́ lọ́wọ́ gbogbo yín o ẹ ṣeun adúpẹ́ mo dúpẹ́ lọ́wọ́ each and every one of you ẹ ń tẹ̀sẹ̀ ń wọlé mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin náà torí pé ẹ ń bá bóore ọ̀fẹ́ ó bá dùà ẹ ń bá bómi ìṣanwọ́ ó bóúnjẹ jẹ́ tí nígbà tá a máa pàdé ojú tẹ́ fi wò mí yẹ òmà ní fọ́ etí tẹ́ fi ń gbọ́ mi ò ní di àwa láàmà wá o ẹ̀yin láàmà bá láyọ̀ la máa pàdé Dr. Joel Ọláyínká Ayéfẹ́lẹ́ ẹ dákun ẹ bá wọlé ẹ bá kọrin bẹ́ẹ̀ parí ìsìn ó dàbọ̀. ó máa ró orúkọ kókó kó máa ró orúkọ kókó agogo ayọ̀ kó máa ró agogo ayọ̀ kó máa ró orúkọ kẹkọ̀ọ́. Tí mo bá wà ó máa ró lórílẹ̀-èdè Amẹ́ríkà ó máa ró.